This is how to activate àmì on our work typing on system. Èyí ni bí a ṣe lè activate permanent àmì ohùn sí orí iṣẹ́ tí a bá ń táìpù lórí system wa. Bóyá laptop ni à ń lò láti fi táìpù àwọn iṣẹ́ wa ní ìyẹn iṣẹ́ wa lédè Yorùbá tàbí desktop. Àwọn ọ̀nà yìí ni mo fẹ́ sí ojú wa sí ta lè fi máa fi àmì ohùn sí orí iṣẹ́ tí a bá táìpù lórí system. Àwọn ọ̀nà yìí kò lágbára rárá, ìmọ̀ ìjìnlẹ̀ ti sún síwájú, bẹ́ẹ̀ ni kò fa wàhálà. Àwọn ohun yìí ni mo fẹ́ ká fi kọ́ra wa lónìí. Ẹ̀yin ń béèrè wípé báwo ni ẹ ṣe lè ṣe é tí ó fi gbà rọrùn. Ẹ tẹ̀lé mi ká lọ. Àmì ohùn mẹ́ta la ní Yorùbá. A ní dò, a ní mí, a sì ní re. Dò òun ni ó kọjú sí ọwọ́ apá òsì, ìyẹn apá àlàáfíà, nígbà tí mí yóò kọjú sí ọ̀nà apá ọ̀tún. Re a kì í fi sí orí ọ̀rọ̀ tí a bá kọ kalẹ̀. Yàtọ̀ sí dò, re àti mí, a tún máa ń fi ọmọ sí ìdí ọ̀rọ̀ bíi họ àti hẹ́ àti sí, ìyẹn ẹ̀ẹ́sì tí a fi ọmọ sí nídìí tó di sí ní èdè Yorùbá. Àwọn nǹkan yìí ni mo fẹ́ kọ́ wa lónìí. Lónìí nǹkan tí a kọ́kọ́ fi kọ́ra wa ni bí a ṣe lè fi àmì dò sí orí ọ̀rọ̀ tí a bá kọ. Dò bí a ṣe lè fi sí orí ọ̀rọ̀ tí a bá kọ. Bí a ṣe lè fi dò sí orí ọ̀rọ̀ tí a bá táìpù lórí system wa, bí a ṣe lè fi sí. Ẹ tẹ subscribe button, share it for your loved ones, káwọn náà lè jẹ àǹfààní nǹkan tí a fẹ́ kọ́ra wa lénìí. Pàápàá jùlọ àwọn tó bá fẹ́ràn láti máa táìpù èdè Yorùbá lórí system. Ọ̀yà ẹ̀jẹ̀ lọ. Bóyá lórí desktop lẹ́tìn táìpù tàbí lórí laptop, ẹ open Microsoft Word yín tàbí software tí ẹ fi ń táìpù lórí system. Ẹ lọ sí Insert by the left hand side, lẹ́gbẹ̀ẹ́ ọwọ́ òsì, Insert ẹ ti rí. Ẹ kílíkì Insert yìí, ẹ tún lọ sí Symbol, ẹ ti rí Symbol. Ẹ kílíkì Symbol. Ní ìsàlẹ̀ Symbol yìí, ẹ rí More Symbols, More Symbols. Ẹ kílíkì ẹ ti rí. Ẹ kílíkì More Symbols. Ẹ wá lọ sí Character Code, ẹ ti rí Character Code, Character Code. Níbi Character Code yìí, àwọn nọ́mbà mẹ́rin kan wà ńbẹ̀. Ẹ yọ nọ́mbà mẹ́rin yẹn kúrò ńbẹ̀. Ẹ wá tẹ 0340 lẹ́ẹ̀kan sí 0340 0340. Tẹ́ bá ti tẹ̀, ẹ kílíkì shortcut key, ẹ ti kílíkì ẹ pẹ́ẹ̀sì new shortcut key, ẹ ti pẹ́ẹ̀sì ẹ máa pẹ́ẹ̀sì Ctrl D, then ẹ máa kílíkì assign, ẹ ti kílíkì assign. Tẹ́ bá ti assign, ẹ kílíkì Microsoft Word. Ẹ tuntun hope padà. Ẹ open Microsoft Word tàbí software tí ẹ bá fi ń type. Ṣé ti open ẹ wá tẹ ọ tàbí he tàbí ha, tẹ Ctrl D, ẹ tẹ Ctrl D. Ẹ rí i pé àmì ìdò ó ti bọ́ sí orí ọ̀rọ̀ ọ̀hún. Permanent ni, kò ní kó ń bẹ̀ rárá. Thanks for watching. Don't forget to subscribe to our channel and join our channel for assistance. Eléyìí ni ìpele àkọ́kọ́, kó má bàa dàrú láìpẹ́ jọjọ. A tún kọ́ra wa ní mí àti bí a ṣe lè fi họ sídìí ọ̀rọ̀. Ire o.